ẹ̀wẹ̀ so ọmọ Ìjẹ̀bú ẹ̀wẹ̀ so ọmọ Ìjẹ̀bú Ìjẹ̀bú alárẹ̀ ayé ayé wẹ́n ìbà kọ́dáyé o ìbà ṣẹ̀dá ọ̀run mojúbà olùdáńdá tó sọlé ayé ro atẹ́rẹrẹ kárí ayé bàbá mi elétí mi kára bí àjèrè Orente mo mà tún ti dé gẹ́gẹ́ bí ṣe mi o mo ní bó bá wẹ̀ mọ́ kó jíire lòpó ilé o bó bá wà fèrè máa jókòó jíire nísàrẹ̀ bó bá wẹ̀ mọ́ kó jíire Orente mo ní bó bá wẹ̀ mọ́ kó jíire Olúwafúnkẹ́ ọmọ Ògúnlẹ̀yẹ bá ti jíire abúṣebùṣe ọmọ bàbá mi Ògúnlẹ̀yẹ aya Ọláfimíhàn ogún ọdún ogún ìyèdún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ọdún ìdùnnú ọdún oríire o wá nífẹ̀lẹ́ ìsàsẹ́mọ lágbára Ọlọ́run ọba ìgbà alẹ́ rẹ̀ ilé ni àwọlé rẹ̀ ò ní pẹ́ dín o ní sọmọ rẹ nù o ní sọkọ rẹ nù lágbára Ọlọ́run ọba màmá Ọmọ́tọ́lá ogún ọdún ogún ìyèdún mo ní kò wá ní jáse mo lágbára Ọlọ́run ọba mi Olúwafúnkẹ́ ó yá gbéra ńlẹ̀ ó dìde ó yá jẹ́ ǹsìn ọdẹ pálọ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ báńtà ọmọ arójó joyè ọmọ àwúrẹ́ fa sẹ́fánú ibi wọ́n lọ́mọ arígbá alábùwó ọmọ olówó joyè méjì pọ̀ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ ọmọ olówó sílẹ̀ ìran bàbá tí inú kọ́kọ́ náwó sílẹ̀ kóyìnbó tó kówó dé òyìnbó kówó dé lówó ọ̀hún pọ̀ sí i ibẹ̀ òun náà fi ń pé kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ọkùnrin Ìjẹ̀bú owó obìnrin Ìjẹ̀bú owó ọmọ aládìyẹ oko kò mọ̀ nìgà ọmọ arẹ́yẹ máa rókò arókò tán ẹ̀yẹ fò lọ okú ọdún okú ìyè ìlú kò wá ní jásímọ́ lágbára ọba dání ìwáyé ìyá iléjì rẹ̀ ó yá gbéra ńlẹ̀ ó dìde mo ní ojú àjọ délùú Ọ̀wọ̀ nínú àwọn ọkọ tó fẹ́ ọláyà ìbáwọn lọmọ ọlọ́wọ́ ọmọdé ọlọ́wọ́ kan kì í jẹran ẹdun ló ti bàbá wọn lóore lọ́jọ́ sí igi àlòmí ni wọn ọmọ oyè ọkà ọmọ olóyè ọkà ìmẹ̀kọ ajílété ọmọ oyè ọkà igi àlòmí ọmọ iyọ́dún ọkà ló ní kókó nílé àwọn ọkọ tó fẹ́ ọláyà iyán abara funfun nínú odó ọkà abara pa ìgbà nínú ìsásùn mo ní bí wọ́n bá kunlé àlòmí ní dúdú wọn a sì máa kan ọ̀dẹ̀dẹ̀ wọn ní funfun mo ní o wá nífẹ̀ẹ́ lè san àṣemọ lágbára Ọlọ́run ọba èmi Orente ló ń kí ọ pé wọ́n mọ̀ ọbẹ̀ níbẹ̀ sọ àtẹ̀lẹ́sẹ̀ abẹ́nàwó gbogbo ẹni tó bá ní o mọ́ bọ́ọ̀lù nídé bá ń lé o ò ní fọdún èyí san àṣemọ.